ẹ̀wọ̀n tí ṣáàtì pè yín. Nurdin Muhammad Bando, General Manager, Office of the General Resources of State Government. Those who must be Allahu Akbar. Apa satu ini? Mulai dari presiden. Dan Alhaji Walakudu Director SPG, Government Office of State. Ini boleh tunggu. Hai berpaksa. Baba Alhaji Salim Ojelaki Deputy Director Ministry of nígbà tí bàbá wa ń wọlé ìwà ìrọ̀ráì bàbá olóyè tuntun kò ní wọ́n máa gbà gbogbo ìwọ lóbi ìmọ̀mù bá sì nílé ìmọ̀mù bá sì lóde tí ìbá ṣe ní sẹ́kì bàbá àti ìlú wọlé yìí sẹ́lẹ̀ ní ilé ẹ̀kọ́ bàbá wa kọ̀wé tí bàbá àti ìlú wọlé yìí. Bàbá wa Alhaji ìyá wa Alhaji bá jẹ́ pàdé ìdíjò ní akí bàbá tó wọ́n káàbọ̀ sínú gbọ̀ngàn yìí. Ìyá wa ni Director of Finance. Níbo náà kò kó sí? Àgbà Accountant General. Mọ̀mọ́dà. Ẹsẹ̀ ìpínlẹ̀ àtẹ́ẹ̀má àti tọ́pẹ̀. Ìtẹ́ẹ̀má. Ẹgbẹ̀sẹ̀ tẹ́ẹ̀mọ́ wá. Ẹsẹ̀ o, ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ka péjì 100 million pé sẹ́ẹ̀tì ká. Bàbá olóyè kan nígbà yìí ni. Bàbá olóyè kan ní wọlé yìí ni. Ẹgbẹ́ mi ti wọlé yìí. Àgbà kí bàbá àdínì tó joyè lánàá tó tún joyè lónìí. Ọlọ́run dákun mọ́mọ́ bá ń pa àgbà kí ọ̀dọ́ bí. Àgbà kí òrò kí. Àgbà alápàtà ẹsẹ̀ wọn. Àgbà kí alápàtà. Bàbá àdínì IBU AJE. Ọlọ́run dákun mọ́mọ́ bá ń pa àgbà kí alápàtà. Olúwa dákun mọ́mọ́ bá ń pa àgbà kí alápàtà. Olúwa dákun mọ́mọ́ jẹ́ onímọ̀jìrì. Àgbà kí alápàtà. Olúwa dákun mọ́mọ́ ìfẹsẹ̀. Àgbà kí alápàtà. Bàbá àdínì IBU AJE. Oníbàndìrì wọ́n ti rà. Àgbà kí alápàtà. Oníbàndìrì wọ́n ti rà. Olúwa dákun mọ́mọ́ ìfẹsẹ̀. Gbogbo olóyè ẹ̀ ò ní kú.
Ọ̀túnba Jàre Ayọ̀ Martin pẹ̀lú ìyàwó wọn ìyáàfin Jàre Ayọ̀ Martin. Allahu Akbar. Sì gbọ́dọ̀ tóbi fún bàbá. Allahu Akbar. Èyí ní bẹ́ẹ̀ sì pé Jàre mo ti mọ ibi tó ti wà. Agbára afẹ́fẹ́ nípò Ọ̀túnba Jàre Ayọ̀ Martin. Mama, you welcome, sir. We recognize your presence, sir. Everyone, ẹ ṣeun. Ìyá àfi Jàre Ayọ̀ Martin. Ẹ ṣeun ẹ kú dìde. Bàbá Kábíyèsí wọn kí ẹ kí bàbá Kábíyèsí ẹ wá jòkó ẹ yò. Gbogbo ní kẹfẹ ní Iléṣà ẹ yò gbogbo agbára bẹ́ẹ̀ bàbá báyìí. Níbo ló jòkó? Àwọn tó ní BOT Yorùbá Broadcasting Association of Nigeria. Bàbá wa Ọlábísí Àlàdé Muhammadu Bello níbo ní Àlàdé Muhammadu Bello. Gbogbo ẹni tó tẹ̀lé wọn, gbogbo ẹni tó tẹ̀lé bàbá àdínì tó máa bọ̀ nísì. Gbogbo ẹni tó tẹ̀lé bàbá àdínì, akéwì jẹ́ tẹ̀lé wọn, aṣíwájú tẹ̀lé wọn, alárùsí kọ́lá bàbá Mufasiru tẹ̀lé wọn. Ẹ̀jẹ̀ máa bá gbà. Ẹ̀jẹ̀ kí nígbà tí àwọn alẹ́ ti dó bí, ẹ̀jẹ̀ káwọn alẹ́ tó wọ́n dó bí, iṣẹ́ kọ́ bí wọ́n ṣe wọ́n yìí, oṣù wọ́n yìí nípa bí ìgbà náà, iṣẹ́ kọ́ màṣá iṣẹ́ kọ́ lówó àlùbáríkà ló máa ṣe kọ́. Ẹ̀jí sọ pé iṣẹ́ tá à ń ṣe kọ́ ló fi lówó. Kí ìdààmú pọ̀ tó gbẹ́gẹ̀ ìyá olólà àlùbáríkà ló máa ṣe kókó. Ọ̀tún bẹ̀rẹ̀ súnmọ́ wájú. Ẹ̀sùn mọ́ wájú odidi dìrẹ́tọ̀ Unique FM ní Iléṣà. Gbowó yìí owó ṣe fún owó nù. Bí bàbá wa bàbá àdínì gbogbo Ajé community ṣe jáde pé wọ́n ti dé yìí wọ́n bẹ lórí ìdúró yìí owó pé wọ́n ti dé $1 million. Owó pé wọ́n ti dé $1 million ni ìka máa yàtọ̀ síra wọn. Ẹ dákun sẹ́ni bíi tí bàbá ẹ̀yin ni ẹ kọ́kọ́ ibi tó ti wúwo ẹ bá ti ń dì. Bàbá àdínì wọ́n lè wọ́n ṣáájú pẹ̀lú 10,000. Báàmì àgbà 10,000. Ọ̀túnba Jàre Ayọ̀ Martin 5,000. Ìyá wa Jàre Ayọ̀ Martin 5,000. Bàbá wa Àlàdé Bello 5,000. Òòsà 5,000. Ìṣàkọlówó 5,000. Bàbá wa Abdulrahman Galadima 1 gbogbo Kwara State 5,000. Báàmì àgbà Ìmáàmù Lukman Ìmáàmù Suleiman 2,000. Ọjẹ́lò 47,000. Ọ̀yà bàbá ọmọ 1,000. Ìyá Olúọmọ 1,000. Láti wà kò tí mo gbà. Ìyá Olúọmọ kejì. Bàbá wa Kábíyèsí 2,000. Aláàjì wa kò tí mo láàbò Mubarak 2,000. Bàbá wa àgbà 1,000. Ọ̀túnba tó ní 2,000 again. Bàbá wa Mufasiru 1,000. Ìyá ọ̀nà àbájọ 1,000. Ó yàtọ̀ tó ibi tá a wà tí ṣáná yìí 1,000. Àbá wa àlìmọ́ 1,000. Ọ̀yà ìmọ̀mù ọba lọ́wù ẹ ṣeun 62,000. Ìyá wa yìí 1,000. Olórí olórí èmi kọ́ kọ́ sọ́ọ̀ olórí wọ́n yẹ mọ́sàn 1,000. Bàbá àdínì ló sọ wọ́n yẹ mọ́sàn 1,000. Èmi kọ́ kọ́ sọ́ọ̀ 1,000. Ìyàwó olórí kẹta wọ́n yẹ mọ́sàn 1,000. Bàbá wa alárànṣe ó lè lò 66,000. Ọ̀yà 66,000. 66. Ó lè lò 66,500. 75. Ọ̀yà àpọ̀ mọ́sálásí lónìí 100 million ó fẹ́ láàyè. Sọ pé àmì ó jẹ́ lò 68. 69,500.
ìyàwó Oluomo bàbá àti ìyẹn máa bọ̀ bàbá wa Ọlábísí ìyàwó Oluomo dẹ̀ ẹ máa bọ̀ Oluomo Kútọ̀ ókè wọ́n ló wà lọ́wọ́ yìí ẹjẹ́ bá yín náà kó ṣerú yẹn ẹ sípọ́sì yẹn kẹ́kọ̀ọ́ fìdí pápápápápá kọ́ mẹ́ta tíríkè pápá ọ̀yà èló nù another 1,000 ẹ ṣeun ó jẹ́ lónìí sí 71,000 lókè ló tó 229,000 ó tó 28 new system ó tó 28 ọ̀dà mi rèé. ẹ má kó lọ́wọ́ wọn tó lẹ́dà fún wa. wọ́n fún mi lẹ̀ tó bá lé. Allahu Akbar 1,000 ókè ló 27 ó 27 bàbá àdínì 27,000 ẹ̀dá 27,000 ẹ̀ka mẹ́rin. October tó náà lọ́dọ̀ 1,000 naira ó 26. Yeah, 500 ó 25,500 5,000 lókè ló another 2,000 naira ó 18,000 sẹ́ni ló wà á mọ bàbá àdínì iṣẹ́ bá lọ́wọ́ 1,000 ó 17,500 ó 16,000 bàbá àdìbára ẹ̀rẹ̀ ló 16,000 ló kù 16,000 ló kù bàbá wa gbà kábíyèsí ọba Fúlàní another 3,000 ó kù 12 Imam Sulaiman ó kù 11 bàbá wa Lábísí ó kù 10 ẹkù náwó 9 ó kù 8 ọ̀yà ó kù 7 ó kù 6 yà wá jàrí ẹ̀jọ̀ wá ó kù 6 ó kù 4 ó kù 3 ìpè bọ̀ ó fẹ́ pé owó yẹn fẹ́ pé ẹjọ́ wò yóò pé ẹjọ́ pé ó ti fẹ́ pé sẹ́ni kèpé tó ní tọ́lọ́ tó fẹ́ pé sí àbúrò ní sẹ́yìn fún wa wọ́n làwọn ọmọ náà kú gbọ́ta ẹni tó kàn Aláàjì wa Ọlápàdé ka Abdulkabir Babatunde Oluomo Saheed Kabla ẹlẹ́kùn bàbá wa mọ́tò bàbá wa eléwé ọmọ bẹ́ẹ̀ jáde Highlander kọ́wádìí lọ́nà MUS 133HJ Lagos number ẹ̀rọ wájú wa Abdulkabir Ọlápàdé báyìí àgbà ìnáwó àgbà Kabla ẹyọ ọ̀sẹ̀ ìdòdò àwọn akọ́sí àgbà àwọn ọkọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀kú ìdòdò Kabla kìdà àtàwọn yìí ṣàbùkù ti wá iyì wa ni kí wọ́n sọ wípé lónìí tí IBU Ajé ń jẹ oyè Ọlọ́run sì bá wa yọrí mọ́sáàsì náà gbọ́dọ̀ tóbi náà fáyìí nítorí wípé kì í ṣe ìgbìyànjú eléyìí ni àkọ́kọ́ kódà nínú àwọn tí wọ́n ti gbìyànjú sí mọ́sáàsì IBU Ajé bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà ìdílé Ọ̀ṣun àwọn náà dá sí gbọ́dọ̀ tóbi. Father of the day ẹ̀sùn lẹ́yìn ẹ̀yà fáyì ní orúkọ ọlọ́lá wa Alhaji Abdulrahman kí àwọn tí wọ́n dúró yìí kí wọ́n lè mọ̀ wípé ẹrù tí bẹ́ńdà yìí ẹrù tí àwa Islam gbọ́dọ̀ yanjú lẹ́ẹ̀kan náà rẹ̀ kí ni tí wọ́n ní kẹ́ ẹ bá wa fi dá sí jókòó yìí Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ní orúkọ ẹnjìnìà Abdulrahman Ọlálékan Badmus Òdekílékún tẹrùtẹrù tí mo jẹ́ aṣojú ẹ̀ lónìí fún ìkówójọ mọ́sálásí IBU Ajé. wọ́n ní àwọn fi 500,000 naira sílẹ̀ fún mọ́sálásí IBU Ajé. wọ́n tún wá ní ẹ̀kí mo jáde mo ní Grand Mufti Chief Imam Osogbo land àti gbogbo tó ń jẹ́ Ọ̀ṣun State wọ́n wá ń jókòó Mufasi ọ̀rẹ́ mi náà wà ń bẹ̀ o
kí ló fẹ́ ṣe ó wá ní nígbà tí imam ti wà ń bẹ̀ ọ́ pé òun á fún chief imam Osogbo land àti àwọn ìwọ̀n àtẹ́jọ́ wá láti ọjà ọba òun fún wọn ní 150,000 naira. Wọ́n ní àwọn àfáà jàkàjàkà náà tó wà ń bẹ̀ ọ́ olóògbé pẹ̀lú àwọn àfáà tó wà ń bẹ̀ ọ́ led by young man òun tún fún wọn ní 100,000 naira. Ó jẹ́ 750,000 naira tí ẹnjìnìà Ọlálẹ́kan Abdulrahman Badmus tó ní ká fún mọ́ṣáláṣí IBU AJE ọlọ́run àti kí mọ́ṣáláṣí náà gbòòrò. Àsìkò tí olúròkì jẹ́ ìlú IBU AJE a máa rójú a máa ráàyè agbóyún lé wọn máa bí wẹ́rẹ́ àwọn àgùn tó wà ń bẹ̀ wọn máa tọ́ bùsù. Èmi náà tí mo ṣojú ẹnjìnìà Abdulrahman Badmus máa pa owó yẹn dé máa fi 50,000 naira ó jẹ́ 800,000 naira fún IBU AJE community mosque masalam. Ẹ má tí lọ ní orúkọ bàbá wa ìmáàmù àgbà ẹ̀rí wípé wọ́n ní IBU AJE 500,000 naira ní ìwárẹ́ ní bí ọlọ́tọ́bí Hadi Saheed ẹ̀yin náà bí ọlọ́tọ́bí ṣé àná wípé nínú ẹrù yín ìní wọ́n ti bá ń dé o. Secondly wọ́n wá ní owó bàbá wa ìmáàmù àti àwọn bàbá wa mufasiru kàkà wọ́n wá ní 150 wọ́n wá láwọn àfa náà wípé tí yọ̀ǹgì bọ̀ èmi ló lè mí ní bàbá abẹ́rù àti sọ́kọ̀ mi bí tí ok so 50,000 tí wọ́n wá ní àwọn fi sowó àdúrà ló kọ́ ta mọ́ àwọn amú lọ sí ọ̀dọ̀ àkáǹtì bàbá wa ìmáàmù sọ̀dọ̀ bàbá ìmáàmù ọmọ wa jẹ́ 200,000 naira ẹgbẹ́ náà tóbi ni. Secondly èyí tó jẹ́ ti young ìmáàmù àwọn àfà 100,000 so ó máa lọ sí àkáǹtì wọ́n ṣètò àkáǹtì fún yín àkáǹtì ti IBU AJE 500,000 àwọn ẹ̀dá pẹ̀kú bẹ́ẹ̀. Alhaji wa Saheed Alhaji wa Saheed Babatunde Yusuf ẹ̀bá gbé abásúbẹ̀ yìí bàbá àdínì IBU AJE Central Mosque ẹgbẹ́ náà tóbi jẹ̀bá wọ́n ti débi ìpọ̀ àbábá èdè bàbá ẹ̀tì gbọ́ tí wọ́n ẹ̀tì rí omi tí wọ́n òjò tọ́rọ̀ láìsẹ̀ yìí ni kí lè fẹ́ fún mọ́sá sísà kẹtíkẹtí ọgbọ́dọ̀ mújà náà ìta àfẹ́fì kọ́ Alhaji Abdulrahman Galadima wọ́n ní àwọn náà fi 100,000 naira àwọn fi kú owó bàbá àdínì IBU AJE Central Mosque ẹ̀gbọ́n náà tóbi ẹja kò ẹ̀yí èyàn náà wá yìí ọ̀ya ìta Alhaji wa Labayọ̀ ẹ̀gbọ́n Labayọ̀ sẹ́ẹ̀rí mi dá wáyé owó ọ̀nà ti ń tẹ̀síwáyé. Àti Labayọ̀ ò ní kú, a máa sọ pé títí náà ó máa jèrè Kùránì kò ní kú o. Àti Labayọ̀ látọ̀dọ̀ yín owó donation. Wọ́n náwó ìgbà wọ́n náwó lánàá. Alhaji Labayọ̀ ọlọ́wọ́ náà bàbá wa yìí náà ọmọ olóore òkè ni wọ́n máa wà ẹ̀sà mi dàbà láti wà Labayọ̀ 50,000 naira òkè lẹ́yìn náà máa wà ọlọ́ ti gbé ga ààyè tá a wà yìí Labayọ̀ ló ní ní tàgbàjọ láhàá wà láyà kú wọ́tà ẹ bá fún lákàtì ẹ bá fún ọgẹ́sì máa dúró kí wọ́n máa ṣẹ́ lọ́dún yìí. Kábíyèsí ọba gbogbo
Fúlàní nínú Ìlọrin wọ́n náà wọ́n fún wa ní 100,000 naira. Náà gbọ́dọ̀ tóbi ni o. Ẹ bá fọ́tà kàntì. Bàbá àbábá ti di wọ́n gbé owó làwọn àgbà owó. Bàbá àti ní máa mọ̀rọ̀ owó àdúrà bàbá ìmáàmù lẹ́rù. Àmúra o. Abú ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀gá Nẹ́sà Unique FM wọ́n láwọn fún wa ní wọ́n ní pẹ̀lú orúkọ àwọn àtìyàwó wọn àti Àlàbí Bando Bísí Àlàbí Bando àwọn fún wa ní 50,000 naira àtìyàwó wọn olórí Jàre Ayọ̀ Martins 50,000 naira ẹ̀dá fún mi ẹ̀yin kan lọ fún alákàtì ẹ̀ máa dúró ká máa ṣe lójú yín báyìí ká máa ṣe lójú yín báyìí ká ẹni bẹ́ẹ̀ sẹ̀. Àwọn tá a torí aláàjì wa Saheed Babatunde Yusuf wá wọ́n ti fi alákàtì ọ̀ya èmi náà fẹ́ dá sí ọ̀ya èmi náà fẹ́ dá sí ọ̀ya lówó aláàjì wa Saheed Yusuf Babatunde tí wọ́n jẹ́ bàbá Adeen IBU AJE Central Box Allahu Akbar ọ̀dà fún wọ́n ti fún ní cash 100,000. Ẹ bá ṣe ok ẹnì kejì wọn ní àwọn bá ṣe ní transfer ọlọ́run wọn ní àbábá wa ìmáàmù wọ́n wọn tẹ́ lọ́wọ́ ní ṣáàtì fún wa bàbá àti nídà ọjọ́ orí sí ọjà tí tó di ọlọ́run bàbá àti ní ti ń gbàdúrà. Ní àṣẹ bàbá wa ìmọ̀ máa já gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti kó wọ́n dà fún wa o. Máa di ní gbogbo ilẹ̀ IBU AJE. Ọ̀rọ̀ yóò ní dàrú o. Bàbá ọlọ́run yóò ní dàrú. Àwọn ọlọ́run sì máa wà pẹ̀lú ní ahọ́n bàbá. Àgbàkà yìí wọ́n ní ọmọ lẹ́kùn sí i. Lóko àbá kábíyèsí ti gbogbo ilẹ̀ IBU AJE. Àtẹ̀yìn àti làbáyọ̀ gbogbo ọmọ báyìí wá. Allahu nuru samawati wal ard. Ọyẹ ẹ bá ṣe wá àdúrà ẹ bá ṣe wá àdúrà ẹ 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 ṣe wá àdúrà. Ọlọ́run wọn náà gbọ́dọ̀ tí wọ́n kà yí ọmọ lórí òní wọ́n bẹ́ẹ̀. Wọ́n náà kúrò àdúrà Ọlọ́run. Àmì ẹ̀yin náà sọ́jú wọn náà ní ṣubú. Àmì sábì sábà àdúrà. Alhaji Abdulrahman Engineer Abdulrahman Ọlálẹ́kan Òkèkílẹ́kọ́.